téèyàn ọba ní wisdom téèyàn lè fi marriage gbogbo nǹkan fúnra ẹ̀ náà ni ó tọ́jà. ìbàjẹ́ tó wá ga jù ní kí nǹkan ó ṣe ọkọ̀ òfin kọ́yàn lọ́rùn. ìbàjẹ́ tó wá ga jù náà ni kí nǹkan ó ṣe ọkọ̀ òfin wá fi kọ́yàn lọ́rùn. kò sẹ́ni tí mú nǹkan wọ Ọlọ́run ní mú wá o. kò sẹ́ni tí mú nǹkan wọ Ọlọ́run bá ní mú wá. báburú bá ṣẹlẹ̀ sí ọ tó nílágbájá ló fi ṣe ọ síjú oore kàn ọ dákọ ẹnìkan. táburú bá ṣe ọ tó alágbájá ló fi ṣe ọjọ́ tó rí ń ṣe ọ nì so dárúkọ ẹnìkan jọ náà. kò sí ti dáwọ́ bàjẹ́ wá sí ni tọ́lá lómi ṣe nǹkan kan tí ọmọ pé ọ̀dà o. kò sí ń dáwọ́ bàjẹ́ wá sí ni tọ́lá lómi ṣe nǹkan kan mí tí ó mọ̀ pé kò dáa tí ń ṣe nì. nítorí àwọn èèyàn kan mọ̀ ni o yóò bá ń pè kínní kan ní dọ̀dọ̀yọ̀ dọ̀dọ̀yọ̀ olóyìnbó a máa pè ní syndrome olóyìnbó pè é dọ̀dọ̀yọ̀ ni àwọn ẹ̀dá kan bẹ̀ wọn ò pé tán ìwọ ọlọ́mọ wọn bíbá wọn pé ìtò fi máa mọ̀ wọn ìbínú wọn máa ń lé ọ̀rọ̀ wọn máa ń lé omi yóò ṣe síbi tí ó dẹ́nsì ọ wàá rò pé ó ní tìjú bí ẹni tí mú nǹkan kò balance. kò balance ni kò mú nǹkan kan. àwọn tí wọ́n mọ̀ nípa psychology tí wọ́n bá ti rí wọn ó ní bí wọ́n ṣe handle wọn. ẹlòmíì bí mo ti sọ pé ẹlòmíì ṣe nǹkan tí ó mọ aláìda tí a bá tún wá sọ fún yóò ní kí ló bá dínú tí mo ṣe níṣe nítorí ṣe ló ti balẹ̀ jẹ́ yìí á ní kí ló bá dín bẹ́ẹ̀ tí a bá ń gbé ìsinmi tèmi ṣe yẹn náà lóníwàásù gbọ́dọ̀ dákẹ́ lọ́jọ́ pé wáàsí ló bí irun jí mọ́ wáàsí kẹnu o ọkọ̀ ìyàbẹ́ lómi ká ti máa ń wo wáàsí wọn sọ̀rọ̀ tí ó mú bẹ̀rẹ̀ Ọlọ́run bàbá àwọn èèyàn tó bá fẹ́ràn sọ pọ́lísì ọbàjọba sọ̀rọ̀ ní lérí kí wọ́n ṣèlú dá ọ̀rọ̀ bẹ̀rẹ̀ Ọlọ́run wọn ni wọ́n gbọ́n jí mọ́. wọ́n ní àárẹ̀ ní lọ́mọ ọ̀rọ̀ òfèjé o ọ̀dà aláàgírí ayé ní ọmọ ọ̀rọ̀ òfèjé ọ̀dà aláàgírí ayé ní ọmọ ọ̀rọ̀ òfèjé ọ̀dà aláàgírí ayé ní ọmọ ọ̀rọ̀ òfèjé àti aláàgírí. àwọn bàbá wa sùnmùrà ó ní ayé ni rámọ àrùn ògbèké àti alágídí gbogbo ẹnu dáńdán ya ayé ni o ẹnu míì jí ibà ọwọ́ ọba bá tẹ̀ àbọ̀wọ́ àìsàn bá tẹ̀ yóò gbàgbé gbogbo tó máa ní ẹ̀sà gbà mí lẹ̀ ẹ̀sà ẹ̀bà gbogbo tẹ̀ bá ń ẹ̀tú mi lẹ́nu èyí mọ̀ wà yìí ìní ṣèjẹ̀gbọ̀n mọ́ ìní bẹ́ẹ̀ ni kankan sọ̀rọ̀ mọ́ bí fúnra ọba tó yọ tó bẹ̀rẹ̀ ayé ni rámọ àrùn ògbèké bọ̀dá alágídí ayé ni rámọ ayé ni wọ́n máa ayé yìí ilé ìbàjẹ́ ni ẹjẹ́ àṣìṣe lórí tí ó ṣẹ́kù ẹjẹ́ àṣìṣe lórí tí ó ṣẹ́kù ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ẹgbẹ́ náà kó ń bi politics ẹ má sọ ẹ̀sìn di politics Ọlọ́run ló ní àwọn ànábì Ọlọ́run ni wọ́n ní èyí jẹ́ yóò jẹ èmi tèmi ni ń pèpè síbi ìjọ tèmi ń pèpè sọ́dọ̀ àwọn èèyàn tèmi pèpè fọ́lọ́hun. Kọ́lá lílàhí. Kọ́lá lílàhí anábìlẹ̀ àkọ́kọ́ ta ló ní wáàsí Ọlọ́run ló ní wáàsí àlìhíláàs. lílàhí. wal kitabi. tíra láwọn lẹ́kẹ̀jì má sábòsí tíra. ìtàn Kùránì ò wí má pọ̀ wí ìtàn ìṣe ò wí má pọ̀ wí ìtọ́lọ́wọ́n ọ̀sọ́ má pọ̀ sọ ìtànẹ́bí ọ̀sọ́ má pọ̀ sọ lẹ́yìn Ọlọ́run ó kù tírà. wàlí rọ́sùlì. anẹ́bí ni àbọ̀ ń bẹ̀ wàlí rọ́sùlì akọ́yé wá tọ́gbà ajá níbi àbájọ́ jù sí Ọlọ́run wáàsí wà fáwa náà wáàsí olówó ọ̀tọ̀ ni wáàsí àfa sáàfà ọ̀tọ̀ ni àfa lè bá àfẹ́ ẹgbẹ́ rẹ̀ wí yọ̀bá sọ̀rọ̀ Ọlọ́run pé padà rántí tó ké wá ṣe wá sí líle àwọn afáàdé bí wá sí láàrin ara tó ṣe wá sí tí ó sì máa sunkún báwo la yé dé àyè abáwá sí àwọn sí Ádámù ṣe wá sí ṣé Kàmálù ṣe wá sí kòkè òbèrè ṣe wá sí wọ́n á sunkún túká wá sí ni tíwájú wá di orin tó da fẹ́fẹ́ yẹyẹ kí mo máa wí. ẹlòmíì ò ní tí wọn lẹ́nu ọmú yóò lóun dájú ẹ̀sìn wọ́n mẹ̀sìn
ẹlòmíì ò ní tì wọ́n lẹ́nu ọ̀hún yọmọ lóhun dájú ẹ̀sìn. àwọn àgbàlagbà náà ṣe wá sí ẹ̀rọ tún máa bà á pé sọ ọgbà ọlọ́run sọ ọgbà ayé gbogbo èyí tí ń bá lọ́dọ̀ rẹ náà ni wíwó tí wọ́n ń hó yìí tí ń di ọ̀dọ̀ rẹ tán tó ní à ó ní ládàá kan mọ́ lónìí wọ́n ti héèlì rẹ kó tó kò láyé. wọn bọ́ àwọn jíjẹ́ ọlọ́run náà bọ́ ọlọ́run wà lùkúránì ni tọ́lọ́n bá ṣe wá àsìfà ànábì tó bá dájú kọ́ ọlọ́run ṣe wá àsìfà àná gbogbo ànábì ọlọ́run kan ọ̀bọ ọlọ́run ṣe wá àsìfà Núhù nígbà tọ́rọ̀ ọ̀rọ̀ ọmọ rẹ̀ fẹ́ gùn tó fẹ́ àánú ọmọ fẹ́ mú tó fẹ́ ọfẹ́ lẹ̀ ọfẹ́ kò lọ́nà ọlọ́run ṣe wá àsìfà Núhù yìí sọ fún Núhù yìí pé. innahu laysa min ahlika innahu ونادى ربه فقال رب إن ابني من أهلي Ànábì Núhù ọlọ́run ti bá a sọ̀rọ̀ ti bá àjọ sọ̀rọ̀ ṣe wá sí fún àwọn ọ̀gbọ́n wá sí ìyá wa dé ìgbà tí ìyá wa dé tán ọmọ rẹ̀ náà wá fẹ́ bómi lọ àánú bàbá sọ́mà wá ń sẹ́nu wà ní wọ́n lọ́hùn. ونادى ربه فقال رب إن ابني من أهلي ọlọ́mọ mi nu ara ilé mi ni. وإن وعدك الحق àdéhùn rẹ ọlọ́run ipò ọ̀là mi ọ̀là lé mi àdéhùn rẹ ọlọ́run jọ mo ti ń bọ̀ ọ́ lò ó fẹ́lẹ̀ àdéhùn rí. وأنت أحكم الحاكمين. níjọ́ mo ti fi màrí ọlọ́run ọba ọ̀sẹ̀jọ́ darí. قال يا نوح إنه ليس من أهلك. ọba nínú máwo bó ṣe rí o máwo bó ṣe rí sẹ́mi ọlọ́run ọdúnlẹ́sà mi ní àlíkà kò sínú ara ilé rẹ̀. إنه عمل غير صالح. ó ní ẹni rẹ̀ ní ọ́ àmọ́tẹ́ tó ń gbé dání kì í ṣe sẹ́ẹ̀rẹ̀ kò sínú ẹni rẹ̀. فلا تسألني ما ليس لك به علم. ìwọ ọmọ kọ̀ọ̀kan èmi ni mo máa kọ̀kọ̀ má bí mi nípa nǹkan tó ní máa ń parẹ́ mánú. إني أعظك أن تكون من الجاهلين. àti sọ fún yín lánàá pọ́tọ̀ ni nàṣíyà ọ̀tọ̀ ni wáàsí ọlọ́run ni mo ń ṣe wáàsí fún ọ nú ìfẹ́ kó wéèsì. قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. bá anábì ọlọ́run bá ṣe rí nìyẹn bí Musa ṣe gbọ́ wáàsí nínú gbọ́ wáàsí lẹ́ẹ̀kan náà kọ́ bọ́lọ́run ọba fàámà ó ní wọ́n lọ́hùn. إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم. mo fẹ́ dìde ọlọ́run pa kí n máa bí ọ̀pá nǹkan tí ní máa ń parẹ́. وإلا تغفر لي èèpo ti ṣe wàhálà bọ̀ bá foríjì mi ìwọ lọ́hùn. وترحمني Ọ̀kẹ́ni. أكن من الخاسرين. ẹrù ọ̀dànù ẹni ṣiṣẹ́ 950 years láyé wo bí ọ̀rọ̀ rẹ̀ já sí ilé àjẹfẹ̀rí tó ti bẹ̀rẹ̀ tó ti bí ọlọ́wọ́ wojú ẹ̀ ọ̀rọ̀ ní gbójúkọ́ ń bẹ́ẹ̀ máa lọ ẹrù ọ̀dànù tó ń gbà tó dà bẹ́ẹ̀ tó jí rẹ́bẹ̀ ọlọ́ọ̀ nínú. اهبط بسلام منا. mọ̀mọ́ kó o sì mí ò ṣe wàhálà mo kí ọ jẹ wá kí ọmọ fàlà kí ọ. وبركات عليك. ẹ̀dẹ̀ àlùbáríkà ni ọmọ fàlùbáríkà kí ọ. وعلى أمم ممن معك. bí ṣe máa káwọ̀ ẹni ènìyàn bó ṣe kínú bẹ́ẹ̀ ní kí ṣe Ádámà ibẹ̀ yẹ Adam سلام. yẹ Adam ibi tí بسلام منا. máa lọ nítorí náà lọ wọn fẹ́ lọ سلام منا. sàlámì ọlọ́ni máa lọ sọ̀kalẹ̀ o ti ṣètò وبركات عليك. ọlọ́ni máa lọ pẹ̀lú àlùbáríkà wa lọ sinmi. وعلى أمم ممن معك. àwa ọmọ mi mímọ́ máa kà náà nì wàhálà ọmọ mi mímọ́ máa kà ẹgbẹ́ máa lọ iṣẹ́ rẹ̀ ò ní dúró. iṣẹ́ rẹ̀ ò ní dúró. ọ̀pọ̀ láti kí á mọ̀ ó tún máa gbóhùn ara rẹ̀. ọmọ bẹ̀lálì kí á mọ̀ ìsìn máa gbòòrò ara rẹ̀. iṣẹ́ rẹ̀ ò ní dúró. kò ní parẹ́. yí gbogbo wọn ní kí ọlọ́run ọ̀yọ́ ọba abúdébẹ̀ wò. bọ́ bá dé náà kó á lórí bí ṣe ń kí wọn sàlámù aláàlú sàlámù aláì Ibrahima sàlámù aláì Ìyásù wọ́n ṣiṣẹ́ ni. wọ́n ṣiṣẹ́ ní ìlọ́lọ́bọ̀ ní kí gbogbo wọn. سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار. kíkì ti gbẹ̀yìn inú bọ́ bá dijọ́ bí ra kí àwọn yóò tún kí wọn.
ẹ kú àfaradà mi. tó bá dàlí kíámà yóò tún kí wọn ipe ẹkú àfaradà mi. ńlá bá dá kí àwọn tó yóò tún yọjú sí wọn bí máa sọ bá rìtù. fanima ó gbàdá. ọlọ́run kí wa bẹ́ẹ̀. wáàsí abọ́ni wáàsí wí. wáàsí dàgbà ó dàgbà ọ̀rọ̀ ọlọ́run bá dàgbà. irú wáàsí bẹ́ẹ̀ ọlọ́run ti fà nẹ́bí inú mo ti yà lọ́nu. wọ́n rọ̀ṣùl àwọn òjíṣẹ́ ọlọ́run náà wọ́n ní ìdí wáàsí gbogbo aláàbí àti kálánà wọ́n lọ́nà sí aládùnà. ursila ilayhim wa arsalna li mursalin. bá a ṣe fi àwọn atárán ni sí pé tí wọn ò jíṣẹ́ fún yín ni á bí àwọn atárán náà àwọn náà ò lè bọ́. bá a ti bí àwọn tá a rán ni sí bẹ́ẹ̀ náà láti bí àwọn tá a ránṣẹ́ náà ṣe jíṣẹ́. adájúkọ ànábì ń jọ mi pẹ̀lú ọ̀rọ̀ tó gbóná ọgbàgbà rẹ̀ kálukọ́ nìní ó ní wàhálà ó sí iná. wàlá yín sí iná lọ́nà tí a bá nàbí lẹ́sí àwọn iná ilé ìgà. bẹ́ẹ̀ni. súnmọ́ látẹ̀jídù lákàbí àlẹ́ iná wákìlá. tọ́ba wù wá. wàlá yín sí iná lọ́nà tí a bá nàbí lẹ́sí àwọn iná ilé ìgà. ọlọ́run ti dájú ọ̀yẹ́ mi ni kèrè fẹ́ kéèyàn ó kí ọ̀ lè gba wíláyìn ìjẹ́ ọlọ́run ọba àwọn kò fi lẹ́fẹ̀ẹ́ nìkankan ọ̀n tó bá wù wá ẹni alọ́fẹ́ràn jùlọ dájú ọ̀rọ̀ kọ òun. lànà tí a bá nàbí lẹ́sí àwọn iná ilé ìgà. apá kan tá a fi ránṣẹ́ sí wa ni ò gbàgbé ẹ̀nà ilé ìka níta fi ránṣẹ́ tí ń jẹ́ wá yìí tó pé òun ni ọ̀gá fáàrí tó ní á ní ò gbàgbé á kó lọ́pọ̀lọ́ rẹ̀. súnmọ́ látẹ̀jídù lákàbí àlẹ́ iná wákìlá. ọlọ́run bàbá ká kó ta ní tọ̀hún ta ni wàkílù rẹ lẹ́yìn àwọn ọlọ́run tí ó wàá mú wa bọ̀ kò sí. illa rahmatan min rabbika. ọlọ́run ní ìkẹ́ àwọn ọlọ́run ọba ni ó ṣeun. inna fadlahu kana alayka kabira. rahmatan min rabbik. illa rahmatan min min rabbika. rabbika. ó fi tí sinna wùyẹn sí. ó lè rí àmọ́ illa rahmatan min rabbik. àmín. ìkẹ́ àwọn ọlọ́run tá a ṣe lórí rẹ ni àti parí ẹ̀. ìkẹ́ ọlọ́run tá a ṣe lórí rẹ ni a sì tún parí rẹ̀. a ti ṣe ní ìyọnu kan tá a ní bínú sí ọmọ lẹ́yìn ìgbà náà. a ti ṣe ní ìyọ́nú kan tá a ní bínú sí ọmọ lẹ́yìn rẹ̀. láàfin tọ̀bàdà o. inna fadlahu kana alayka kabira. ọ̀rọ̀ ni ọlá wa lérí rẹ̀ ọmọ ga o. ọlá wa lórí rẹ̀ ọmọ ga ó pọ̀ púpọ̀. wàlọ́lá ansabatina kalakọ́tìkì tàtàríkàrú ilé ìṣe àǹkọ́lélá nìdá. ìdá làdàkìnà kàdé ìfàlẹ̀ àyà àti ìwádìí ìfàlẹ̀ màmá ti súnmọ́ látẹ̀júdú lákàlẹ̀ nàṣírà. Allahu akbar. Allahu akbar. ولولا أن ثبتناك لقد تركن إليهم شيئا قليلا. إذا لازقناك ضعف الآيات وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا. وإن كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها وإذا لا يلبثون خلافك إلا قليلا سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تأويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان
مسعودا ومن الليل فتهجد به نافلة لك عسى يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق صلى الله عليه وسلم Kábí sallallahu alayhi wa sallam. الله عليه وسلم Kábí sallallahu alayhi wa صلى sallam. الله عليه وسلم Ọlọ́run fi kẹ́kún kí ànábì o. Ọlọ́run kẹ́ ànábì. Ànábì lọ́lọ́run bá wí. وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك قليلا ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا ولولا أن ثبتناك Wọ́n kó fìtínà bá ànábì. Sallallahu alaihi wasallam. Àtàtò náà fẹ́ wò pé ìjà ní ibi à ń lọ ìjà ní padà ń bẹ̀. Káwá tẹ̀sí tiwọn. Ọlọ́run ni wàhálà mú ọ débẹ̀ o. لولا أن ثبتناك Ọlọ́run tẹ̀ báyìí pé mo ti fọwọ́ tẹ ọkàn rẹ. لقد كدت تركن إليهم شيئا قليلا Mo ti dáwọ́ tẹ ọkàn rẹ ni ìwọ náà bá tẹ̀ sí wọn díẹ̀. إذا لذقناك ديب الحياة وديب الممات Ìtọ́ pandẹ́kùnù. Ọlọ́run ni ìwú ọ ni kò ṣe bẹ́ẹ̀ kí n wá tilẹ̀kùn ayé àtàríkì àmọ̀mọ́. ثم Ìfàlẹ̀ Hayat. وديب Ọlọ́run الممات ọ̀fọ́ tó fi ẹ́ mú wa. Ìníjà yẹn rọrùn fún ọmọ. وديب Ọ̀tún ní الممات ètò tilẹ̀kùn ọ̀run mọ̀ ní rí bẹ́ẹ̀ wọ̀. ثم لا تجد لا لك تجد. علينا نصيرا Ó sì lè rẹ́ lómi tó yàtọ̀ sí mi tí ó ràn ọ́ lọ́wọ́ lérè méjèèjì tí mo wí yìí. Kí n gba ayé lọ́wọ́ rẹ̀ kí n gba kí á mọ̀ lọ́wọ́ rẹ̀. Ta ni ó ràn ọ́ lọ́wọ́? وإن كانوا ليستفزونك من الأرض ليخرجوك منها Ọkùn mi lẹ́yìn ẹ̀. وإذا لا يلبسون خلافك إلا قليلا Ọlọ́run kí ni ń dẹ́rù bọ̀? Ń dẹ́rù bọ̀ kí ẹ̀rù kí abẹ́ dẹ́gbà fún àwọn àwọn ọyọ ẹ kò láyé. Tọ́wọ́ àtòrí ẹ̀kọ́ fẹ́ tẹ̀sí wọn ò tó bẹ́ẹ̀. Ọlọ́run mi bá tẹ̀ ṣe wá rí ṣe díẹ̀ náà àwọn èsè lẹ́yìn rẹ̀ tí wọ́n fi wá bọ̀. سنة من قد أرسلنا قبلك من رسلنا Ọlọ́run ìgbà ni wọn agbájú rẹ̀ tí wọ́n kógun jà. Ó ti di súnà. ولا تجد لسنتنا تأويلا Ọlọ́run kò sẹ́ni tó lè wí ìrọ́mbẹ́rẹ́ kọ̀ wá fún súnà ni àwa ń bá ti wá lọ́nà ẹ̀yin tẹ̀ ń bọ̀ lọ́nà ẹ̀ kú tiyín náà. أقم الصلاة Ọlọ́run fèsì tí mo rán Muhammad fèsì tí mo rán Akimu Sọláàtì. أقم الصلاة Ọlọ́run dìde kó kírun. لدلوك الشمس إلى غسق Gbogbo wákàtí الليل márùn-ún rẹ̀ má pa kankan jẹ́. وقرآن الفجر Ọlọ́run nínú àsùbá àmájọ ọbọ̀ ń bẹ̀. إن قرآن الفجر كان Ọlọ́run nínú مسعودا àsùbá yẹn ọlọ́lẹ́rìí àwọn màláíkà ń jẹ́rìí sí i. ومن الليل فتهجد به نافلة لك Tó bá sọ̀rọ̀ yẹn tán tún sọ̀rọ̀ ààrẹ pọ̀ mẹ́mi Ọlọ́run dìde lóru kò ṣe náfìlà. عسى أن يبعثك ربك مقاما محمودا Ọlọ́run ní kí ló ń kájú retí ẹ̀yìn sí kí é tètè dé àsáni ayẹ̀bọ̀ àzàkàrọ̀ bùkà مقاما mọ̀kànmọ́. محمودا Kí ló ń kájú béèrè ẹ̀yìn sí kì í tètè dé. Wọ́n fẹ́ yá tí wọ́n á fọ ní mọ̀kànmọ́ Mahamuda. Wá sí Ọlọ́run ń bá wa sọ̀rọ̀ kọ̀ bá wa ṣe yọ̀bọ́kẹ́ èyí táwọn amú yọ̀bọ́kẹ́ lónìí yìí.
kò bá ṣe ọ̀bọ̀kẹ́ o ọ̀rọ̀ Ọlọ́run ò sí ọ̀bọ̀kẹ́ ń bẹ àwọn tó dáa jù wá lọ àwọn tó fẹ́ràn jù wá lọ ní báwí hùn. àwọn tó dáa jù wá lọ àwọn tó fẹ́ràn jù wá lọ ní báwí nù yìí. ní báwí lọ́lọ́run bá sọ̀rọ̀ fún wọn. lọ́lọ́run bá wọn sọ̀rọ̀ bí tí ń bá wọn sọ̀rọ̀ ni. ẹ stand ẹ dúró dáadáa ẹ dúró déédéé. Ànábì ní wàásù dẹ̀ bẹ̀rẹ̀ ọ̀hún pé àwọn àwọ̀ wọn ni àwọn tí wọ́n nínú. والكتاب ولرسوله ولأئمة المسلمين. A'immatul muslimin gbogbo àwọn èèyàn pátápátá gbogbo àwọn tọ́lọ́run rán wọn sí kí wọ́n jíṣẹ́ fún wọn ìran gbogbo ẹ̀dá Ọlọ́run bá wọn sọ̀rọ̀ Ọlọ́run bá wọn ṣe wáàsí lọ́wọ́ wa lọ bí tọ́pìkì tààmúlọ́dún ìpè àti nídìí wáàsí àti sùn. دوافع إلى اختيار موضوع النصيحة في هذا الموسم الرمضاني. ẹ̀pẹ̀ wáàsí ta ní láti bára ṣe wáàsí lọ́dún yìí gbogbo ń tà ń sọ látàná yìí nísìnyí pìrẹ́mbọ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ wa ni wáàsí wa láwa pín sí mẹ́rin. lọ́dún yìí àwa pín sórí mẹ́rin. ibi tá a fẹ́ lọ lọ́dún yìí àwa pín sórí mẹ́rin. àkọ́kọ́ ń bẹ̀. انتشار الفساد في البلاد. corruption. a fẹ́ bára sọ̀rọ̀ lórí corruption. الثاني الإنسانية humanity. ẹ̀kejì ni ká bára sọ̀rọ̀ lórí kí ni wọ́n ń pè ní humanity gan-an. والثالث قضية الأمن security. security lẹ́lẹ́kẹta tá a bá bẹ̀rẹ̀ wa sọ̀rọ̀ lélẹ́rí. الضريبة الرابع الضريبة. a fẹ́ bá a sọ̀rọ̀ lórí taxation. mẹ́rin yìí la fẹ́ bá a sọ̀rọ̀ lórí ni wá sí wá ìfẹ́ wá lọ la fẹ́ bá a sọ̀rọ̀ nígbà yà yọ lẹ́dí iná àmọ́nù yà yọ lẹ́dí kọ́díjà ti kù mọ́ ìsọ̀tún mi rọ̀bìkó. wọ́n ti bá òun lè máa bí sùdúrì wọ́n dà wàrà bá tún lè mú mi ní. olùbíbọ̀dì ńlá ìwà bí ramọ́tì fàbíṣà àlìkàbàlì ẹ̀ fúnra o. wà الإسلام والتنسل أو الدين النصيحة. الإسلام والتنسل أو الدين النصيحة. إن من دوافع إلى اختيار موضوعنا الدين النصيحة. ní tó ti wá lọ síbi kámú tọ́pìkì lọ́dún pé ta fẹ́ bára sọ̀rọ̀ lélẹ́rí. انتشار الفساد في البلاد. corruption yìí ti pọ̀ jù ìbàjẹ́ yìí pọ̀ tí ọmọ lọ́nà kan ó ti pọ̀. ìbàjẹ́ yìí ti pọ̀. ìbàjẹ́ yìí làwọn àjọ anábìlú ṣe lè pa wọ́n rẹ́ òun làjọ lùtù ṣe lè pa wọ́n rẹ́. tí ìbàjẹ́ bá pọ̀ táwọn àfọwọ́sí ọba dákẹ́ tí wọ́n bá sọ̀rọ̀ bí ìyá Ọlọ́run bá dé ìbínú ẹ̀ bá dé gbogbo wọn ní òkú pọ̀. وعلى هذا يقول العلماء أن الحل الوحيد في مقاومة هذا الفساد. ipe àwọn afáàlà àwọn rí solution. الحل الوحيد. solution kan tó lè tánà wàhálà correction wọ́n rí nínú òròrí tiwọn àti inú lákàyè wọn. هو المبادرة إلى النصيحة أو الموعظة. kò sí tí dáwọ́ bàjẹ́ wá sí ni tọ́lá lomi ṣe nǹkan kan tí ọmọ pé ọ̀dà o. kò sí ń dáwọ́ bàjẹ́ wá sí ni torí lómi ṣe nǹkan kan mí tí ó mọ̀ pé kò dáa tí ń ṣe nì. nítorí àwọn èèyàn kan mọ̀ ni o yóò bá ń pè kínní kan ní dọ̀dọ̀yọ̀ dọ̀dọ̀yọ̀ olóyìnbó a máa pè ní syndrome olóyìnbó pè é dọ̀dọ̀yọ̀ ní àwọn ẹ̀dá kan bẹ̀ wọn ò pé tán ìwọ ọlọ́mọ wọn bí gbà wọn pé ní tó fi máa mọ̀ wọn ìbínú wọn máa ń lé ọ̀rọ̀ wọn máa ń lé omi yóò ṣe síbi tí ó dẹ́nsì ẹ wàá rò kó ní tìjú bí ẹni tí mu kan kò balance. kò balance ni kò mú nǹkan kan. àwọn tí wọ́n mọ̀ nípa psychology tí wọ́n bá ti rí wọn ó ní bí wọ́n ṣe handle wọn. ẹlòmíì bí mo ti sọ pé ẹlòmíì ṣe nǹkan tí ó mọ ara ìdá tí ẹ bá tún wá sọ fún yóò ní kí ló bá dínú tí mo ṣe nísìn nítòsí ṣe ló ti balẹ̀ jẹ́ yìí á ní kí ló bá dín bẹ́ẹ̀ jẹ́ bàá ń pè ní sinmi tèmi ṣe yẹn náà
lóníwàásù ò gbọ́dọ̀ dákẹ́. ذلك لأن الاستماع إلى النصيحة لا يأتي إلا بالخير والسداد. مشروعية الصلاة الجمعة والنصيحة. ló jọ pé wáàsí ló bírun jímọ̀ wáàsí kẹnu o ọkọ̀ abẹ́rẹ́ mi kà sí máa ń wo wáàsí wọn pé wọn ò níṣẹ́ kọjá wọn máa ṣe wáàsí káàkiri iṣẹ́ wo ló tún á kú. o níṣẹ́ ọmọdé kó máa ṣe wáàsí káàkiri iṣẹ́ wo ló tún wá kú kí ni iṣẹ́ ànábì Ọlọ́run. kí ni iṣẹ́ àwọn ànábì Ọlọ́run. iṣẹ́ ọ̀gá sẹ́nu. ọ̀gá sẹ́nàánú ni. wáàsí ló bírun jímọ̀. wáàsí ló bírun jímọ̀. ló bírun jímọ̀. nítorí tó mọ̀ pé àdó bírun jímọ̀ ibi ayé àjímọ̀ pé yá ìwà làjí náà àmọ̀nù ìzánúdí àní sọ̀rọ̀. láti mi yọ mi lè jùmọ̀ àti mo ti àwọn ìlà zikiri lọ. kò sí tí ń jẹ́ síkìrì láì wáàsí ni. làfọ́ òfin gbọ́dọ̀ dé ní mẹ́mbà rí kó o máa sọ̀rọ̀ pọ́lítíìsì. sọ̀rọ̀ tí ó mú bẹ̀rẹ̀ Ọlọ́run bàbá àwọn èèyàn tó bá fẹ́ràn sọ̀rọ̀ pọ́lítíìsì ó bájọba sọ̀rọ̀ ní lérí kí wọ́n ṣèlú dá. ọ̀rọ̀ bẹ̀rẹ̀ Ọlọ́run wọn ni wọ́n gbọ́n jí mọ́. ilà zikirila wáàsí ni. يقول العلماء أن من أجل أهمية النصيحة شرعت هذه الصلاة الأسبوعية. ìmọ̀bẹ́lù ń bẹ̀ nánu wáàsí ni àyà Quran kan wá tọ́ pé ọ̀rọ̀ corruption yìí nǹkan mẹ́fà ni láyà yẹn treat àyà kan ṣoṣo ó sì treat nǹkan mẹ́fà tá a bá ti lè mú mẹ́fẹ̀ẹ̀fà lò corruption ọ̀tàn. àyà náà ní yí pé. Inna Allah ya'muru bil 'adli wal ihsani wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkar wal baghi ya'izukum la'allakum tadhakkaruna wa awfu bi ahdillahi. ìmọ̀bẹ́lù ń bẹ̀. Inna Allah ya'muru bil 'adli wal ihsan. nǹkan mẹ́fà láyà yìí treat. àkọ́kọ́. ya'muru bil 'adli. alhadilu. wal ihsan. humanity. dáadáa kéèyàn ṣe dáadáa. wa ita'i zil qurba. kéèyàn ó fọ́ àwọn sírúkòrì bá lẹ́tọ̀ọ́ ẹ̀ ó di mẹ́ta. an-nahyu 'anil fahsha'i. ó pàṣẹ mẹ́ta ká ṣe dáadáa ó wá fi mẹ́ta kọ̀ fún wa. an-nahyu 'anil fahsha'i. ká má ṣe bàjẹ́. wal munkari. ọ̀rọ̀ kọ́rọ̀ tọkọ̀ ọ̀kan tọkọ̀ ìtò lè gbà fún rẹ mọ̀ sọ nǹkan tọkọ̀ máa kọ̀ wàlbágì àti gbẹ́rùmọ́rí máa wá wo fínísì àyà wọn ìgbà tó wá ka mẹ́fẹ́ fàtán kọ́. ya'idukum la'allakum tadhakkarun. ya'idukum. ó ní yẹ̀yí sùkùn mo ń ṣe wáàsí fún yín o nàṣíhànù ọlọ́ni mo ń ṣe wáàsí fún yín la'allakum tadhakkarun. ó yẹ tají ibi mímú rárá yín tẹ́ ẹ sùn sí. corruption mẹ́fẹ̀ẹ̀fà yìí òun ni corruption dúró lé lérí tí mẹ́fẹ̀ẹ̀fà yìí tá a bá yanjú corruption ó dínkù. òun nìkan táwa treat lẹ́yọ̀ kọ̀ọ̀kan. alifa tí wọ́n ń pè ní alifa tó hadi. umaru bọ́nà abdulaziz òun náà pè ní alifa tó hadi. lásìkò rẹ̀ déédéé tí ń ṣẹlẹ̀ ẹnu gbà wá yìí ló wà ń gbà náà. fọdíyà burúkú káyọ̀ máa fẹnu gúnra wọn báyẹn ṣe sórí social media láyé lónìí tí wọ́n máa ba ìjọmọlúwàbí yẹn jẹ́ bẹ́ẹ̀ làwọn èèyàn máa fẹnu gúnra wọn èyí tó wá pọ̀jù tí wọ́n ṣe ń gbà náà àwọn sàábé ni wọ́n máa lé sórí àtẹ pàápàá jùlọ Sayyidina Ali karamallahu wajhahu
wọ́n faṣọ wọ́n gbaṣọ ọmọlúwàbí rẹ̀ wọ́n gba ya. Alifatul hadil lọ́wọ́ ń tẹ̀ bá máa ń tẹ́ wí lérí mẹ́mbà rí eléyìí ni ẹ máa fi parí wútúbà ẹ bá ti sọ̀kalẹ̀ wútúbà ẹ máa wí nǹkan báyìí ìwé inna Allah ya'murukum bil adli wal ihsan wa ita'i dhil qurbi wa yanha 'anil fahsha'i wal munkari ya'izukum la'allakum tadhakkarun. Alifatul hadil ló gbé wa kò sínú sábẹ́ o tọ́lọ̀ ń fa àlùbáríkà sọ̀rọ̀ yìí dé kìí sọ̀rọ̀ tá ànábì lò lórí wútúbà o kìí sọ̀rọ̀ táwọn sábẹ́ lò lórí wútúbà o Alifatul hadil Umar ibn Abdulaziz ló gbé wa o látọdún dòní wọn ò yé má lò ń parí wútúbà bọ́ọ̀ dí àṣà àrí tí wọ́n bá parí wútúbà ìtúwò ìparí ẹnu gbogbo àwọn àṣà àrí náà wọ́n jò kọ́ yìí. Gbogbo àwọn bàbá wa tí wọ́n ti lọ tí wọ́n bá parí wútúbà ìtumọ̀ ìparí ẹ̀ nánu àṣẹ́bẹ̀ ni tí ń ṣe wá wà solution fún kíni fún corruption ìpè ìbàjẹ́ fọ́nkálẹ̀ òun là kọ́kọ́ níta fẹ́ tírìtì ní ọdún mẹ́rin tá a fẹ́ bẹ́ẹ̀sì wá sí wa ilé Ramadan yìí corruption là kọ́kọ́ corruption yìí nísìnyí. Al-adlu matlubun fil umuri atiya al-adlu lillahi. Àwa fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ corruption. Àkọ́kọ́ ọbẹ̀ ní yí pé a lọ látara yí pé kóńkálùkọ́ kọ́kọ́ ṣe déédéé pẹ̀lú Ọlọ́run. A corrupt sọba tó dá wa gan. Ọba tó dá wa gan a dá sí tó. A corrupt sọba tó dá wa gangan ọba tó dá wa dá sí tó. Amru ilahi ọ̀rọ̀ Ọlọ́run ọba ni. Yattadi'u lil-insani al-mu'mini asal adlu ilahi. Adlu ilahi gẹ́gẹ́ bá Nábì ṣe sọ lẹ́ẹ̀kan sallallahu alayhi wa sallam ipe Lillah ad-dinu lan-nasihatu. Oni liman. Qala lillahi. Oni fọlọ́run ni. Báwo ni ó ṣe jẹ́ tọ́lọ́run bẹ́ẹ̀ lọ̀rọ̀ corruption yìí tá a bá fẹ́ wá solution sí corruption ìbàjẹ́ yìí ìbàjẹ́ ẹ̀dá àtọ́lọ́run gan kọ́kọ́ mójútó. Adlu ma'allahi adlu lillahi. Kó o ṣe déédéé pẹ̀lú ọba tó dọ̀ àkọ́kọ́ nìyẹn. وذلك عند إيماني بالقدر لأن الله تعالى عادل في أقواله وأفعاله. Sábàlá fẹ́ dá láàrin ara wa ká túnra wa ṣe ká tún lù ṣe ká tún jọmọ nìyẹn ṣe ìtúnra rẹ ṣe pẹ̀lú Ọlọ́run ni pé má jẹ́ kí nǹkan kan kọlu ìmánì rẹ ìgbàgbọ́ rẹ بالقدر. tọ́lọ̀ ń kà fún wa nítòsí ni táwọn àfáà kà fún wa nítòsí ni. Kó o nígbàgbọ́ pẹ̀lú tí ń jẹ́ kádàrá. Bilqadari khairi wa sharri. Dáadáa bẹ̀ ló wá gbé bọ̀ ni ìdàkejì ló gbé wá bọ̀ ni nígbàgbẹ́ pọ̀ lọ Ọlọ́run má jẹ́ pé njọ́ tí ń bá ń dùn fún ọ nìkan lọ́mọ rẹ̀ ní bí èèyàn ti ń gbà láti. Tó bá ti gbà láti inú rẹ̀ ó dùn tí ń bá ti ń yọ owó àbórí pé inú òun ń lọlẹ̀. Dẹ́pítì yìí ti ń pọ̀. Gbogbo èèyàn ni wọ́n máa fàbùkù pàdé. Àwọn òsì ní ma ti ń ṣe pé yóò máa kára ní àkáǹtì tí ń lọ dẹ́bìtì ti wà ńlẹ̀ ni. Dẹ́pítì yẹn ti ń pọ̀. Má jẹ́ ọjà pé jọ́tọ̀ lọ́n bá pè rẹ nìkan mọ́. Má jẹ́ kó jẹ́ jọ́tọ̀ lọ́n bá pè rẹ nìkan mọ́ lọ́mọ dúró lọ́mọ rẹ́rìn-ín sáwọn èèyàn. Ọlọ́run sì máa ṣe sí wa lọ sí tòsí ń bí. Ọlọ́run ní bámánì insanu idha mabtalahu rabbuhu fakramahu wa na'amahu fa yaqulu rabbi akramani. Ọlọ́run ní ọmọ bá dájú dáadáa kọ́ tí wọ́n sá ń kí gbogbo nǹkan lọ ń ta ń jèrè gbogbo nǹkan ṣe yìn. Wa yaqulu rabbi akramani. A ní ìsìlámù yìí gbé wa. Ó gbé wa gan. Ẹ̀gbà náà lórí lásàlátù tí ọmọ ṣe sẹ́fì. Owó ń bẹ lọ́wọ́ wọn ni. Owó ń bẹ lọ́wọ́ rẹ̀. Ọlọ́run ní
وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانني. tí mo bá sọ fún pé ìgbé lọ bí òréré ìgbà yìí lọ bí òréré o èmi ni mo ní ọ̀dá mo lè ní ọ̀rọ̀ jù mo lè ní kó di ẹ̀rùn òun lọ yín wà nù béèyàn bá fẹ́ tọ́ ọmọ jẹ́ kó ọmọ pàṣípò kan bẹ tí èsì ìdádì lọ́wọ́ ni ok mo ti gbọ́ kalẹ̀ bó bá dé á fi sínú prógámù owó yẹn wà nílẹ̀ àmọ́jọ́ kọ́ mọ̀ pé gbogbo ìgbà kọ́ nítorí tó bá ń gba gbogbo ìgbà tí ọba sí yọ jalè o. tí bá ń gba gbogbo ìgbà tí ọba sí yóò jalè. jọ́ mọ̀ pé gbogbo ìgbà kọ́. jẹ́ kó mọ̀ pé gbogbo ìgbà kọ́. kódà àwọn bàbá wa ń jọ wọn àgbàlagbà wọn wà mú owó fi sọ́dọ̀ rẹ̀ wọn àwọn náà wọn lówó o wọ́n bá béèrè wọn ní kò sí wá sí nǹkan kan lẹ̀ dákun bá mi lọ sọ́dọ̀ àfàtàràgbà ọba nìkan kan lẹ́kọ̀ọ́ bá mi fún ọ yín dá padà fún tọ́wá ti dọ́wọ́ mi wọ́n jẹ́ kọ́ ọmọ pé èèyàn nídìí ẹlòmíì náà gbogbo àwọn tí wọ́n bá bàbá rẹ̀ wọ́n rò pé bàbá rẹ̀ nìkan ni wọ́n nídìí òun náà lè nídìí èèyàn. òun náà lè nídìí èèyàn. inú tẹ́rẹ́bíà ni ọlọ́run ní jọ ọmọ bá kọ̀dà kejì sí i. ọ̀kọ̀dára lè rísíkọ̀. bí ti ń tà tẹ́lẹ̀ kọ̀tà tó bẹ́ẹ̀ mọ́. fàyẹ̀kúlù rọ̀bì àárẹ̀ni. ọtún jọ mẹ́ta àríyìn lásàlátù àríyìn mẹ́sájẹ́ kan náà ò ṣe jàre. ilẹ̀ rí bá kan. ilẹ̀ rí bá kan àánà ni àjẹmọ́ torí àkọlọ́wọ́n bá igun tí ẹ̀ wá rí ti wá rò lẹ́nujọ́ mẹ́ta yìí níjọ́ tó ti rí ìrò ń kọ́. ipe kọ́kọ́ túnra rẹ ti pẹ̀lú ọlọ́run yìí máa ń nì rẹ pẹ̀lú ọlọ́run mọ́jọ́ ọ́ dàrú. قدر لأن الله تعالى عادل في أقواله وأفعاله قال تعالى ألم نخلقكم من ماء مهين فجعلناه في قرار مكين إلى قدر معلوم فقدرنا فنعم القادرون. ọ̀dárínà fanimá kọ́ọ̀dì nínú àmọ́fẹ́lú. فقدرنا فنعم القادرون. ní pé bùbí ọlọ́run ọba ni kò sì lè pín dọ́gba ó sì gbọ́ tó pè lálábòsí. نعم القادرون. ní má dàlá bó ṣe pín náà tún ni yóò pín ni àwọn kan ní àwọn kò ní ní àwọn kan tí wọ́n èkú wọn máa béèrè ni kò ní rẹ́ni béèrè lọ́wọ́ ẹ̀. àwọn kan tó èkú. àwọn kan ti ń bẹ àgbákò tí wọn ó bí ọ tó fi kú ni ò ní sinmi ẹni wọn bí náà gbọ́dọ̀ tún kára yóò gbẹni tó ní màá kalẹ̀ ẹnìkan ò sí ní mà yóò ní ẹnìkan olówó ẹnìkan ò ní ní àwọn kan nípò àwọn kan ìwé kan náà wọ́n jọ ka yóò sì máa gbúrò gbogbo àwọn kọ̀lìtì ẹ̀mí tó ga òun sì mẹ́mi tí ń wáṣẹ́ ká ànífà ní màlìkọ́dìrú náà lédi bó ṣe pín ìhun náà ní màlìkọ́dìrú ìmánì rẹ gbọ́dọ̀ gbà yí pé sẹ́ kò sábúrú pẹ̀lú mi dáadáa náà ní í ṣe pẹ̀lú mi ibi ìbàjẹ́ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní kó máa fọ ẹnu rẹ àbí ìmánì rẹ sọ tí ọ̀dà sọ́lọ́hún pé tí ọ̀wá kó wọn ò rí mi kọ́ àbí wàhálà ṣe tó kọ́ gbogbo tó ní àṣẹ náà là ṣe ìwọ ló ṣe kó tó dọ̀. ìwọ ló ṣe kó tó dọ̀ ibi tí mánì ti ń bàjẹ́ òun náà ni kí o máa sọ̀rọ̀ burúkú sọ́lọ́hún. ètò ń tọ́ ọmọ tí ń torí ẹ̀ ṣe bẹ́ẹ̀. ọmọ tí ń torí ẹ̀ ti fi ń ṣe bẹ́ẹ̀. àwọn ní àwọn tún fi wọn ní máa ń fa àlà olùjẹ líl. òun wà lè jẹ mí. wọn gbogbo ń tọrọ bá ṣe lọ́dà kò sí tí ọ̀dà ń bẹ̀ ó sì mú tí ọ̀dà lọ bọ́lọ́hún ìdí tí wọn ló ṣe tí ọ̀dà àwọn tó bá fi hàn ọ́ kódà àwọn tí èso ọlọ́run kódà ìjọba àìmọye tíjọba ń sọ tó pé ìpè láàmú gbé wọn sẹ́ bí a bá sì tébù ẹ̀ fún wa ní pé rísì tọ́já ṣe bẹ́ẹ̀ ni ó tún máa ṣàdúrà fún wọn ni àwọn ọ̀dọ́dọ̀ wọn ọ̀rọ̀ bí wọn náà wọ́n ń ṣiṣẹ́ míì ní ìsìn tọ́jà pé tiwa yóò kàn wọ́n o pé ẹ̀yin ti wà nù pírọ́bẹ̀mù yìí náà ẹ máa sọ́ọ̀fù ẹ máa mú ẹ máa rún máa lọ àwọn jíìlù tí ń bọ̀ lẹ́yìn wọn ò tún gbọdọ̀ sọ́ọ̀fà mọ́ iṣẹ́ tàwọn tí ń bọ̀ lẹ́yìn ni wọ́n ń ṣe kalẹ̀ omi wà bẹ́ẹ̀ àwọn náà ń ṣe mí tí ẹ bọ́ sójú ẹ o tí wọ́n sẹ́fíìsì wọn ò ní màdúrà wọn lọ àmọ́ pọ̀lọpọ̀ nu iṣẹ́ wọn èmi kàkà lẹ́yìn tí mo tíráfù yìí ni o èmi tíráfù
mo bá ìfẹ́ travel ti mú àbò tí ń nà dání lọ́hùn mo rí pé àwọn àyè kọ̀ọ̀kan bẹ ọ fẹ́ gba accommodation gbò tẹ́lẹ̀ ọgbà gbọ́gbà òní àwọn ìgbà káàdì wọn gbà mo sì ní káàdì dọ́là kékeré kan báyìí mo bá mu dání mo rí pé ó ti wà nù rẹ̀ kò lè tó mo wá dọ̀hún mo sọ adájọ́ mo á ń sọ fún ọmọ mi ká tó wà lọ́hùn pé báwo la ti lè rówó 7 kìlọ̀ fi ṣe bá ó lè tiẹ̀ mú ti ṣiṣẹ́ ńgbà tí Tinubu ti débẹ̀ yóò ṣe mú ti ṣiṣẹ́ kò sí ètò ẹ̀fẹ́ náà ṣe bá mẹ́tẹ̀ ẹ̀mí dẹ̀ tì í bọ̀ mu ní ATM tí mo ti wá láì mọ ìgbà tó yẹ pé ó là ló ti ṣe tí mi dé ATM mọ ná ọ̀kan náà nù. الإسلام والتناسل الدين النصيحة الإسلام والتناسل الدين النصيحة. mo ti lọ ní yí pé Ọlọ́run ìtí ń ṣe òye wa òun ni tí ń ṣe pẹ̀lú wáyé èyí tó bá kù díẹ̀ káàtó tí ọba yé wa á bẹ̀ ni. ìmánì ẹ̀dọ́ gbọ́dọ̀ tán kọ́ wa máa sọ̀rọ̀ òdì sọ́lọ́hún àbí kẹ́mìrì wa kọlẹ̀ no matter how gbogbo bó bá tẹ̀lé kórí ọ̀ndà bó tẹ̀lé kórí lọ́kàn nábì Muhammad sallallahu alayhi wa sallam dédé tọ́kan ní wùkà nábì ọgbọ́n tá nábì sọ ni. ọkàn àmọ́ kò fẹ́ sì sọ tóró ti mọ̀ pàṣípàjù ń gbà bá wí. ìṣó. إنا بفراقك يا إبراهيم لمحزونون. ọmọ rẹ̀ ló kú sọ pé ní aránṣẹ́ tó ní màláíkà wa ń bá wọn sọ pé ní tí wọ́n máa wí fún ni pé sọ wá rí ni nípa ọmọ rí ó kú àbí màláíkà ọ̀wá sọ fún ọ tẹ́lẹ̀ ọwọ́ ajálù rẹ̀ ó lè kú lọ́jọ́ tí ò ní táriwo ò ní pọ̀ Ọlọ́run lọ́jọ́ táriwo pọ̀ kan ní pa. Ọlọ́run ní ọjọ́ táriwo pọ̀ gan ní pa. nígbà tó wá kú ó wá bà nábì nú jẹ́ nítorí mistake táwọn èèyàn máa ń ṣe wọ́n ń pe kinní kan ní nature mọ́jà nábì Ọlọ́run ọ̀kan ìjẹ́dà ìjẹ́ ànábì Ọlọ́run ò pé kọ́ mọ́ fíìlì pé bí ń pa mí ìjẹ́ ànábì Ọlọ́run ò pé kọ́ mọ́ fíìlì porun ń kùn mí ìjẹ́ ànábì Ọlọ́run ò fíìlì yìí pé kó ní tásìkò tó fẹ́ ní nǹkan pẹ̀lú ara ilé rẹ̀ kọ́ mọ́ ní fínísì yẹn nature nìyẹn ìjẹ́ ànábì ò débi kó rí dùnú kọ́ mọ́ dùnú àbí kí ìbànújẹ́ ó dé torí kọjá ànábì Ọlọ́run kọ́ mọ́ fíìlì ìbànújẹ́ yóò fíìlì ńgbà mẹ́wàá kú tí ẹ wá bàjẹ́. nàlẹ́ àyìnà làtẹ́dí máwù. ọwọ́ ni ha ojú wa yìí ń dá mi. wà iná yìí kọ́ ìbàlẹ̀ yà ṣáhù. ọkàn wa gbọgbẹ́. wà iná bìfẹ́rẹ́ kíkà yà Ibrahim làmásùnù. ọyọ Ibrahim lílọ́tọ̀ ìyá wa sílẹ̀ yìí ìbànújẹ́ ńlá ni o. ولكن لا نقول إلا ما يريد الخالق. àmọ́ tí ó bí Ọlọ́run ọba wa nù àní sọ káwọn ọmọ tó wá gbà bá bínú ó dára ẹ̀ padà sínú ìmánì kéèyàn máa sọ̀rọ̀ òdì sọ́lọ́run ara àbàjẹ́ kan ni. kéèyàn máa sọ̀rọ̀ òdì sọ́lọ́run ara àbàjẹ́ kan ni. ìbàjẹ́ ni ọ̀dọ̀ Ọlọ́run ló ti kọ́kọ́ gbé. ọ̀dọ̀ Ọlọ́run ló ti kọ́kọ́ gbé. kí gbogbo wa kọ́kọ́ túnra wa ṣe pẹ̀lú ọba tó dá wa. kí gbogbo wa kọ́kọ́ túnra wa ṣe pẹ̀lú ọba tó dá wa. lórí gbogbo ń tó bá gbé dé. lórí gbogbo tó bá gbé dé. ká gbà á bẹ́ẹ̀. ká gbà á bẹ́ẹ̀. ká máa wá bẹ̀ ẹ́. ká máa wá bẹ̀ ẹ́. ìbàjẹ́ tó wá ga jù ní kí nǹkan oṣù ọkọ̀ òfin kọ́ yẹn lọ́rùn. ìbàjẹ́ tó wá ga jù náà ni kí nǹkan oṣù ọkọ̀ fi wá fi kọ́ yẹn lọ́rùn. kò sẹ́ni tí mú nǹkan wọ Ọlọ́run ní mú wá o. kò sẹ́ni tí mú nǹkan wọ Ọlọ́run bá ní mú wá. báburú bá ṣẹlẹ̀ sí ọ tó ní lágbájá ló fi sí ọ síjú oore kan ọjà kọ ẹnìkan. tá burú bá sí ọ tó wá lágbájá ló fi sí ọjọ́ tó rí sí ọ nì so dárúkọ ẹnìkan jọ náà. nítorí alhamdulilayi àwọn ènìyàn kọ́ńtrátì yìí o. ìbàjẹ́ kan nìyẹn ìmánì wa
nǹkan kan ò gbọ́dọ̀ ṣe pẹ̀lú ọba tó dá wa. ìmánì wa nǹkan kan gbọ́dọ̀ ṣe pẹ̀lú ọba tó dá wa. látara pé nǹkan kan gbọ́dọ̀ ṣe ìmánì. Inna Allah ta'ala adilun hina yakzimu rama. òun ló jẹ́ k'Ọlọ́run fúnra ara rẹ̀ ìkẹ́ tí máa pín ni bó ti fẹ́ ní pé o níbi ìkẹ́hùn fúnra ara rẹ̀ ó ṣe dọ́gbadọ́gba ń bẹ̀ ẹ̀dá gbọ́dọ̀ ṣe dọ́gbadọ́gba ní gbogbo ọ̀rọ̀ bí ṣe wù kọ́ mọ́. Qala ta'ala wa qalu lawla nuzila hadha al-Qur'anu ala rajulin min al-qaryatayn azim. yakzibuna rahmata rabbika nahnu qasamna bainahum ma'ishatahum fil hayati dunya wa rafa'na ba'dahum fawqa ba'din darajat. ربك خير مما يجمعون. bébí tàwọn ẹ̀dá ni àwọn kan ló fẹ́ kọ́ lọ́wọ́ máa kó fún ní máa jọ dẹjọ́ pé sọ ẹ kó tún tọ́ sáwọn ilé yìí tàwé èèyàn nu àwọn ẹ̀dá wò pé ìdílé yìí o lọ́gbọ̀dọ̀ máa pàṣẹ ọlá kò gbọ́dọ̀ tún lọ bòmí mọ́ ọlọ́run lẹ́yìn sẹ́yìn náà ń pinnu àbẹ́mi yóò lọ bòmí náà o kọ́lá bẹ́ẹ̀ bá tún sọ́ra ẹ̀yin tẹ́ ń pàṣẹ ìwọ̀n tún lè padà lọ́bẹ̀ wọ́n ń gbà lọ́wọ́ yín lánàá tẹ̀ bá wá sọ́ra á nìkẹ́ máa lọ gbà lọ́wọ́ wọn lọ́rọ̀ àwọn tí wọ́n pa nǹkan kan lánàá láṣẹ àwọn wọn da láṣẹ òní déédéé lọ́lọ́run bá dé bẹ́ẹ̀ pé kà á kò lè jẹ́ tẹnìkan. déédéé lọ́lọ́run bá dé bẹ́ẹ̀ pé kò lè wọ́n jẹ́ tẹnìkan. a máa rotate ẹ̀ ní. a máa rotate ẹ̀ láàrin yín ni. a shift ẹ̀ ní. a shift ẹ̀ kó n bí ká bọ́ síbò bí. a bá gbé síbí. a tún gbé síbí. a tún gbé síbí. a tún gbé síbí. a tún gbé síbí. ẹ̀ á pín ká déédéé ni inú kéèyàn ó ṣe déédéé ni òun ló lè tan tá à ń pè ní corruption. inú kéèyàn ó ṣe déédéé ni òun ló lè tan tá à ń pè ní corruption. nígbà táwọn kan bá ti jẹ tí wọ́n wá ń bì síbẹ̀ táwọn kò rí jẹ rárá wọn ó kógun jà wọ́n. táwọn kan bá lórí jẹ́ pé njọ́ tó lọ ń gbà nábìdé sallallahu alaihi wa sallamu ibi ẹ̀rọ pé ó ti yọ kó ti yọ. Qalu lawla nuzila hadha al-Qur'anu ala rajulin min al-qaryatayn azim. bí làákàyè wọn tí wọ́n ti mọ ní wọ́n fi ń bọ́ lọ́hún sọ̀rọ̀ wọ́n wá ń sọ yí pé. lawla nuzila hadha al-Qur'anu. kùránì yìí náà kọ́ ló ń jẹ́ pọ́blẹ́mù wa ibi ó sọ̀kalẹ̀ sí yìí náà ni tọ́wọ́ rẹ pé náà kánú ìdílé méjèèjì. ala rajulin min al-qaryatayn azim. ọgbọ qaryatayn azim àwọn tí wọ́n tóbi ká pé ìdílé kan ló ti yọ ní àbágbà àmọ́ ṣe lè jẹ́ bẹ̀ wọ́n. ahun yakzibuna rahmata rabbika. sẹ́yìn lẹ́ ń pín ni ìdẹ̀rẹ̀ mi ọlọ́run ìké mi ọlọ́run sẹ́yìn lẹ́ ń pín iṣẹ́ lẹ́nu ń bẹ́ẹ̀. nahnu qasamna bainahum ma'ishatahum fil hayati dunya. ìjẹ̀mú yín gan láyé yín kẹ́ ń pè mí ní ń pín. wa rafa'na ba'dahum fawqa ba'din darajat. èmi náà bá ní í ṣe bẹ́ẹ̀ yín ní kágbá kan kọ́ gajù apá kan lọ. liyattakhidha ba'dahum ba'dan sukhriya. ìfẹ́ káwọn kan ṣerú kú ni. àṣírí tí ń bẹ ń bí ádìlè mi ọlọ́run nù ìfẹ́ káwọn kan ṣerú kú báwọn kan bá ṣerú lánàá tí wọ́n ṣèwọ̀fà ibi wọn ti ń sọ láwọn ọmọ tó ń dọ ẹ̀yin náà tún náà ró lónìí ẹ̀yin náà tún náà ró lónìí ẹ̀yin náà tún gbà ń bẹ̀ wọn náà ọlọ́run nítorí kẹ́nìkan má mẹ́ni kan lẹ́rú lọ́jẹ́ kí n ṣe bẹ́ẹ̀. wa rahmatu rabbika khayrun mimma yajma'un. ó ní sáà ń pè ní ìkẹ́ ìmí ọlọ́run airun mimma yajma'un. olóore ju gbogbo pàǹtí tẹ kójọ òun lọ ìkẹ́ mi pọ̀ jù bá ń lọ ẹ̀ lè dítẹ́ẹ̀tì fẹ́mi ọlọ́run. ẹ̀ lè dítẹ́ẹ̀tì fẹ́mi ọlọ́run. inna Allah ta'ala. ádìlù yẹn àkọ́kọ́ tá a fẹ́ fẹ́ kí n jẹ́ corruption ọ̀tán déédéé gbọ́dọ̀ wà déédéé ń lọ́lọ́run ń pàfọ́ọ̀mù lọ́lọ́run fúnra ara rẹ̀ ń ṣe ládọ̀dọ̀ ọlọ́run gan lọ́lọ́run ti gbé déédéé nì kò fi sójú kan tó bá gbé síbí lónìí
yóò tún gbé síbí lọ́la yóò gbé síbí lọ́túnla báwọn oníjọba sọ pé à ń rotate ẹ̀ ní bọ́ọ̀lù ọlọ́run náà máa rotate agbára rẹ̀ tọ́lá mọ̀ pé tó o bá permanent agbára síbì kan àwọn kan ṣẹ̀rúkú ni. ọmọ pé tó ń bá permanent agbára sójú kan àwọn kan ṣẹ̀rúkú ni. inna Allah ta'ala adilun inna yaksimu lil mulka liman yasha'u min ibadihi. òun ní inú ẹ̀ ni tó bá fẹ́ sọ̀rọ̀ ọmọ àbọ̀ bá fẹ́ gbéjọba agbára tó bá gbé ọlọ́run ìmọ̀ kò fi dájú ẹnìkan kò fi dájú ẹnìkan o. ọlọ́run fi mọ̀ dájú ẹnìkan. wàláì kò fi dájú ẹnìkan. kò fi dájú ẹnìkan. máa lọ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé kéwú lónìí àbọ̀pọ̀lọpọ̀ skul sọ́ọ̀mà principal lọ́mọ̀wé jù nísìnyí bọ́ọ̀bà máa mọ àwọn ọmọ tó máa kéwú nísìnyí àwọn ọmọ tí bàbá wọn jẹ́ nǹkan kan lánàá ó lè jẹ́ ọmọ àgbẹ̀ ó lè jẹ́ ọmọ bíríkìlà ó lè jẹ́ ọmọ káfíńtà ọlọ́run wàá rọ ìmọ̀ fún. yóò wá rọ ọmọ fún. tọ́lọ̀ pé gbogbo àwọn táwọn bàbá ti pàṣẹ ẹ̀mọ̀ lánàá nísìnyí wàhálà pọ̀ àwọn eléyìí náà wò ná lánàá àtúnjẹ wọn ṣerúkú. ìmọ̀ ibi ádìrò ọlọ́run lọ́ba débẹ̀ ipe yìí pin yóò ṣèmọ̀ yóò pin mà rẹ̀ bẹ́ẹ̀ ní tọ́ba débi ọlá àwọn kan bẹ wọ́n pàṣẹ ìjọba lónìí wọ́n pàṣẹ ìjọba lọ́dọ̀ wọn rí àwọn kan wọ́n kàn rà ànúgbàtọ́ ipá wọn tí wọ́n ń pa bọ̀ látàná náà wọ́n kún bẹ́ẹ̀ lórí ìkún bẹ́ẹ̀ ló níhùn náà sì ní nìrí ádìrò sí ń bẹ́ẹ̀ ẹjẹ́ lómi ní o tẹ́sí ẹ̀ ẹlòmí fẹ́ràn pọ́ àti tí kódà kò tún ronú ọmọ bàbá yìí ti títún apọ́tímẹ́ǹtì sóò bímọ ni. bàbá etí títí wá apọ́tímẹ́ǹtì sóòbí ma ní. o tún wá ń gbé lẹ́tà dáná láti kí láàkùn mọ́ gbọ́ pé ipò kan sílẹ̀. o tún wá ń gbé lẹ́tà káàkiri pé mo gbọ́ pé ipò kan sílẹ̀. ọ̀ràn ti pọ́ sẹ́kù ni. ọ̀ràn ti pọ́ ìyáná sẹ́kù tí ẹ̀yìn ọlọ́run náà ń rotate ẹ̀ ní o. ọlọ́run náà rotate rẹ̀ ní. ẹ̀yin náà tún gbà. ẹ̀yin náà tún gbà. ẹ̀yin náà tún tẹ̀sí ẹ̀. ẹ̀yin náà tún tẹ̀sí rẹ̀. ó sì permanent ẹ̀ fáwọn àyè kan pé wọ́n máa jọ́lá bó ṣe á permanent ẹ̀ fáwọn náà bẹ́ẹ̀ làwọn náà ń tà àwọn náà ń bù fáwọn èèyàn. wípé inú ọ̀la àwọn ẹja dá yín bí a ṣe àdìmí àwọn Usman bùn fòdí ẹ ọlọ́run pámẹ́nẹ́tì ọ̀la tó dàn pé ẹ máa jọ́lá bẹ́ẹ̀ sì ṣe jọ́lá yẹn kan ọ̀bẹ nìkan kó bínú yín bẹ́ẹ̀ bí ẹnìkan náà fẹ́ bínú bàbá wọn bá a lọ ní bá ń lọ bí alùpùpù àyìn tó ṣe déédéé bàbá. àmúyẹ sùtù nàìjíríà sàlámà àtàwọn omi fọdìlì. bàbá ní àtẹ̀yìnà àlàyé Ibrahim al-kitaba wal-hikmata àtẹ̀yìnà mulka azima. ọlọ́run ní àmúyẹ sùtù nàìjíríà. ọ̀rọ̀ tọ́lọ̀ ti parí ó ti síìlì tiwọn àwọn gbé ẹ máa lò níjọ́ gbé dàrí kí á mọ̀ bá àmà nàbí Ibrahim ṣe ń lò kẹ́nìkan ọlọ́run fẹ́ lọ kílèmù maka sórí pò ń ṣe rẹ̀ ni. bàbá wọn ti tọrọ ọba ńlá wọn ti tọrọ rẹ̀ ìjẹ́ anẹ́lẹ́lẹ́ mọ́tẹ̀kínà ìmáàmá ọlọ́run sì ti sáyẹ̀ bẹ́ẹ̀ lọ sáyìn Usman bùnú fòdí ẹ̀ kẹ́nìkan náà ń bínú ọmọ àrọ́mọdé ọmọ Usman bùnú fòdí ẹ̀ sórí pé ń waste time ẹ̀. àmúyẹ sùtù nàìjíríà sàlámà àtàwọn omi fọdìlì. kò sí téèyàn bẹ̀rẹ̀ láyé àwọn èyí ti dàgbà kánú kọ́ wọn fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kan ní ìsìnkú nígbà náà ọ̀la àfáàlì mi òun ò fi ṣe déédéé lẹ̀ ọlọ́dún mélòó àbọ̀ bẹ̀rẹ̀ kankan ní ìsìnkú fẹ́ fi ṣe déédéé ti Usman bùnú fòdí ẹ̀ ọlọ́dún mélòó wọn náà máa bá tiẹ̀ lọ ni ó sì máa fàlùbáríkà wọn tọrọ àwọn tó síwájú wọn máa fàlùbáríkà wọn tọrọ kọ́ lọ́n jẹ́ tiẹ̀ náà máa dàgbà díẹ̀díẹ̀ ọlọ́run ní. àmúyẹ sùtù nàìjíríà sàlámà àtàwọn omi fọdìlì. ọlọ́run ní tó máa pẹ̀gàn wọn ni àbẹ́ máa bínú lérí ọlá tí mo ṣe fún wọn tí mo gbé lé wọn lọ́wọ́. fàkọ́dì àtẹ̀yìnà àlàyé Ibrahim al-kitaba. bàbá Ibrahim bàbá ńlá wa lọ́hùn nù ó wá ṣe lérí bàbá ọba lọ́ni tòní ó kọ bàbá nù. ẹ tún máa rí ẹ lẹ́ẹ̀kan sí i. ẹ tún máa rí ẹ lẹ́ẹ̀kan sí i. wallahu yasimuka minan nas la taqabudaka wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ọlọ́run ní àlà Ibrahim àwọn àjílẹ̀ Ibrahim. àlà Ibrahim al-kitaba.
الكتاب والحكمة ọlọ́run la fún wọn tírà bó ti bá àfa àdìmí tírà والحكمة ọlọ́run la fún wọn tírà lásán wọ́n tún wá ní wisdom kò sí tó wí kò sí tó fẹ́ sọ fún bàbá bí ó ṣe máa wò ọ́ nì nígbà tí wọn ò gbọ́ wọn kàn máa wò náà ni wọn bá fẹnu jánu tó ṣe wàhálà ayé rẹ tán ńgbà bá yẹ yọba tún lòun dé àwọn kan lára bàbá tún ní sẹ wà dáadáa sí dáadáa lẹwà àwọn ò ní sọ̀rọ̀ hikima wisdom wẹ tí wọn fi máléjì gbogbo nǹkan téèyàn ọba ní wisdom téèyàn lè fi máléjì gbogbo nǹkan fúnra ẹ náà ni ó tọjá ọlọ́run ni mo fún wa ní wisdom. وآتيناه ملكا عظيما wọ́n á ṣe fún wọn mọ́nìkà ní àṣìyàn. ملكا عظيما ó ní mo fún wa lọ́lá mọ́nìkà yẹn ṣe kékeré o àṣìyàn mo fún ọ lọ́lá. ó tóbi. ọlá tó tóbi ni. ọkọjá bẹ́ẹ̀ o. ọkọjá bẹ́ẹ̀ fa. àwọn Usman bunu fodi ẹ̀hún wọ́n confam. gbogbo Usman bunu fodi ẹ̀ ni wọ́n confam. àwọn tí alimi confam. àwọn tí wàá alimu confam. àgbàkan làwọn tó ṣẹ̀wá àwọn tó kọ́ wa àwọn tó bí wa náà wá jọ ṣé Ádámù ó di òmùra kankan ni wọn bá tẹnu bọ̀ tán jọ́ mi báyìí wọ́n sọ̀rọ̀ Gbandu wọ́n sọ̀rọ̀ bá Bọ̀rọ̀nú wọ́n sọ̀rọ̀ bá Katsina wọ́n sọ̀rọ̀ bá Sokoto àwọn náà fẹ́ dàbí wọn Ọlọ́run sì gbà á Ọlọ́run ní wọn náà jọ wọn wọn náà ò ní parẹ́ wọn náà dìjọba di umma. wọn náà ti di ìjọba ti di umma wọn náà jọ wọn. látara yìí pé o fẹ́ràn wọn o tẹ̀lé wọn. látara pé o fẹ́ràn wọn o tẹ̀lé wọn o fẹ́ kórúkọ wọn parẹ́. wọn náà sì di umma kọ. wọn náà di umma. èèyàn fi di umma ni àyèmáyé èèyàn tó máa kọ́ wọn kí tó máa kí rò lálùbáríkà ọ̀pọ̀lọpọ̀ wọn ti kú lójú ẹ̀ àwọn tí ò kú ẹnu ọ̀tọ́rọ̀ àánú ni wọ́n rí gbà. àánú ni wọ́n rí gbà. àánú ni sí Ádámù rí gbà. àánú ni bàbá sọ Ádámù rí gbà. àánú ni. àánú ni. nínú àrùn Ọlọ́run tó ṣe fún wọn nu. nínú àrùn. tẹlifíṣàn ní ìsìn nínú àwẹ̀ ilé kò. bá a ṣe ń bára àbá tóun náà bọ́ọ̀ gbọ́ mọ́ríkàsì ọgbọ́ sàlámù bọ́ọ̀ gbọ́ sàlámù ọgbọ́ gàmáwí bọ́ọ̀ gbọ́ gàmáwí ọgbọ́ àfàǹlà bọ́ọ̀ gbọ́ àfàǹlà ọgbọ́ ní kíjìpá bọ́ọ̀ gbọ́ ní kíjìpá ẹ bá fò. àtẹ̀yìnà òwò lè ká lè àṣírà. gbogbo àná wàá bí àwọn oníṣòwò àná.